Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Men of the Ogun State Police Command and the Yoruba Nation agitators clashed on Saturday after 11 of the agitators were arrested for defying the police ban on the mass rally in Abeokuta. The rally, held jointly by two groups, Ilana Omo Oduduwa and Omo Kootu Ojire Omo Oduduwa Atata, took their procession around Abeokuta in defiance to the police order barring the demonstration. Our correspondent gathered that the rally, which started around 9 a.m., was disrupted by security operatives who took over the streets of Abeokuta in order to stop the rally. Police helicopter was also sighted hovering over some areas in the state capital. The police operatives stormed the Alake Palace, where the agitators converged for the rally, and arrested 11 agitators. This reportedly led to a clash between the agitators and the police officers around the Eleweron area when the proponents of secession demanded release of their members. It was gathered that the police later released those arrested on the order of the Commissioner of Police, Edward Ajogun. Speaking with newsmen, the publicity secretary of Omo Kootu Ojire Omo Oduduwa Atata, Ibikunoluwa John, described the rally as peaceful and violence-free. John said the rally started exactly 9 a.m. and ended 4:30 p.m. and ended without violence. We were not part of any violence or hijacking of police rifle. We want to tell the public that we are not part of anything that is violent today. We had our rally. It was peaceful and nothing like violence. Also, corroborating the spokesperson for Omo Kootu Ojire Omo Oduduwa Atata, the Media and Communications Secretary, Ilana Omo Oduduwa, Maxwell Adeleye, said the release of the arrested agitators was as a result of the surging crowd of Yoruba men and women moving towards Eleweron Police Headquarters. Reacting, the police public relations officer in the state, DSP Abimbola Oyeyemi, accused the agitators of launching unprovoked attacks on the security operatives. Oyeyemi said the agitators attacked the police headquarters in the state and some men on duty. He confirmed that 11 of them were earlier arrested for unruly behavior at Alake Palace and were later released on the order of the Commissioner of Police in the state. The PPRO, however, lamented that despite the release of their members, they still went ahead to attack their men at Moray Junction, not far from the police headquarters. Hello. Ẹ̀yin bàbá àti ìyá wa ẹ kú dédé àsìkò yìí o. Mo jẹ́ ìkan nínú àwọn tí àwọn ọlọ́pàá mú ní àárọ̀ yìí. Orúkọ tèmi ni Zanu Williams Olúwatósìn aka Mass Bearer for our leaders. Nǹkan tó fà á tí wọ́n fi mú èmi ni pé ìkan náà àwọn ọmọ ẹgbẹ́ mi tí a jọ wá láti ilé. So àwọn ọlọ́pàá yẹn wọ́n fẹ́ mo wá ti bọ̀bọ́ yẹn kó ba lè ráyè escape, so wá fi dì èmi mú. Fún ara mi mo tẹ̀lé wọn lọ. Ìgbà tí mo dẹ̀ tẹ̀lé wọn débẹ̀, ó ní kí tèmi wá oògùn, kí ló tí mo kógun sára, kíníkan. Mo ń jẹ́ kó yé wọn pé wọn ò lẹ́tọ̀ọ́ àti bàbá mi tó ń bá mi sọ ẹ̀. Bí mo yẹn sọ̀rọ̀ yìí, wọn ò tí ì mọ bí mo ṣe jáde. Èmi jẹ́ kó mọ̀ pé Yorùbá ju gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn lọ. Káwá ju gbogbo yẹn lọ, ká ju gbogbo òṣì yẹn lọ. Wọn ò tí ì mọ̀ kí mo jáde o. Àwọn yòókù sì wà nínú ilé. Wọ́n ní kan sẹ́yìn àtọ́ ṣe kíníkan. Bọ̀ yẹn ò kan èmi for now. So life báyìí ká wà ní Eléwéran. Nípa bí aago mẹ́sàn-án láàárọ̀ ni mo ti débẹ̀. Nígbà tó máa dídé aago 10 ààbọ̀ tá a kóra wa jọ àti pé bí 11. So àwa ní pé ká máa gbàdúrà ká fi bẹ̀rẹ̀ rally kó tó pé ọ̀yàn máa débi tó bọ̀ lọ́ta máa débẹ̀ abálòpọ̀ àbẹ̀ jà more than 200 lọ́tù wà ń bẹ̀ láàárọ̀ bíbà. So ọwọ́ á ní àwọn èèyàn ó bá yàn dúró àwa ní pé àwọn ò ní sá lọ
táwa bá ti jó àwọn èèyàn máa jọ ìwà sọ nígbà tó di pé apẹ́ méjì mẹ́ta àwa dórí ẹ̀lẹ́wù bí ogun ọmọ ètò àwọn nìyẹn àwọn DSS ni o àwọn ọlọ́pàá ni o àwọn civil defence ni o gbogbo ṣàrúra wọn wáṣá bó ṣe wá ráǹdì wá kù yẹn wọ́n ṣàkó gba sẹ́yìn náà sọ̀kì wọn gba fóònù lọ́wọ́ wa wọ́n pẹ́sì wá sí pẹ́sì wá sí ọwọ́ akọ wá sí ilé ìwé ẹ̀rọ tó pàdé ilé ìwé ẹ̀rọ lóòótọ́ tí wọ́n á ń dùn àwọn fàfáwọn ọlọ́pàá kí má parọ́ lóòótọ́ àwọn tó kọ́ fún ọmọ Yorùbá náà tààrà ọlọ́pàá yẹn wọn ò bá wa jà nígbà tá a wọlé náà àwọn náà sọ fún wa pé ìyà ń jẹ àwọn pé kíní yìí káláyé gbà àwọn náà ni àwọn náà máa bọ́ṣọ sílẹ̀ àwọn máa jọ ìwà pé ṣùgbọ́n nígbà tó bá kọ sí gbẹ̀gẹ̀ gan wọ́n ní kó má kọ rally pé kọ́kọ́ pé àwa fún awareness campaign on referendum pé wọ́n á jù wá lẹ̀ so níbẹ̀ náà ní àwọn ọlọ́pàá náà tó jẹ́ balógun ní Ifọ̀ ọlọ́pàá náà ni òun ló bá wa pé deputy commissioner pé kó tẹ̀ máa bọ̀ lọ́fíìsì oníbi tó wá ti dé wọ́n máa release wa nígbà tó 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 rẹ̀ kó dé lóòótọ́ wọ́n kó wa lọ́ba lókè alabadi commissioner lókè bọ́dọ̀ ṣe rí ọmọ Ìgbò lóòótọ́ ṣùgbọ́n he was happy with us nígbà tá a sọ̀rọ̀ ó ní tá à ń ṣe pé we are on our right pé nobody have the right to fight us ó ní tá à ń kọ́ ṣe ni pé torí pé àwọn kan wọ́n lè fẹ́ ajá kẹ̀ làwọn ṣe kó wa wá síbẹ̀ yẹn pé torí pé ọ́dà sọ fún àwọn ni nígbà tá a kó ń bẹ̀ ara ọlọ́pàá yẹn wọ́n ní táwọn ògbà pa wọ́n ní àwọn olórí wa nílẹ̀ Yorùbá náà ló fún àwọn ní ọ́dà kí wọ́n kó wa. wọ́n nínú ọ̀nà àwọn olórí wa nílẹ̀ Yorùbá bá sọ fún wa ni pé àwọn olórí wa nílẹ̀ Yorùbá náà ló fún àwọn ní ọ́dà pé ṣùgbọ́n ọ́dà yẹn àwọn gbọ́dọ̀ tẹ̀lé but nígbà tá a wà níbẹ̀ ni wọ́n kọ́ àwọn Fúlàní jáde àwọn Fúlàní tí wọ́n náà kidnap lógùn state tí wọ́n arrest ni wọ́n kó jáde kó nínú prison in fact lójú wa ń bẹ̀ sẹ́yẹ́nà full AC náà fi kó àwọn Fúlàní they about 6 or 8 tí wọ́n kó wọn wọ́n ní ọ̀dà tó láti Àbújá pé kó máa kó ọmọ straight l'Àbújá wọ́n lè believe pé nígbà tó máa wá kó wọn full AC sẹ́yẹ́nà ni wọ́n fi kó wọn náà kó lọ sí Àbújá ni wọ́n fẹ̀ sínú kínní wọ́n ní ọ̀nà tó alóṣèlú lókè in fact àwọn ọlọ́pàá ìjọba gan they say a lot of about their own experience bitter experience about Nigeria so ṣe rí ìyàtọ̀ ń jẹ wáyé ó kárí o ó kọ ọlọ́pàá ó kọ sójà ó gbà yẹn pé a ti wà nínú àhámọ́ Ọlọ́run pẹ̀lú àti ariwo la máa fi gbẹra wálẹ̀ nínú àhámọ́ tá a kó sí ọmọ Yorùbá ẹ̀ dìde ilé ti yá oko ẹrú ti tó ẹ jẹ́ ká pín kò sí kọ́mílẹ̀ ìpè ká pín àwọn náà tó pé ìyà ń jẹ àwọn ẹ̀ṣẹ́ lẹ́kọ̀ọ́ sí orúkọ mi Ìkàbọ̀láríwá ọmọ Michael thank you. bàbá mi pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe wá ń lọ yìí gẹ́gẹ́ bí ipò pàtàkì tí ẹ dì mú lára àwọn Yorùbá agitators kí ni àmọ̀ràn àkọ́kọ́ tí ẹ lè fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire? àmọ̀ràn mi ni wípé according to the United Nations Charter and the UNPO agreement that we must not take arm against the state so mo máa appeal sáwọn èèyàn wa what you are doing let's continue with peaceful agitation and don't let us be distracted by any politician or any Nollywood actress or actor or stupid people ohun táwa ṣe ní ká wá ṣe peter nana kéde o ní ká máa lọ no going back Yorùbá nation now. bàbá mi ẹ ṣeun gidi gẹ́gẹ́ bí òye yín nínú ìjàngbara yìí mo mọ̀ wípé ẹ̀yin náà ti wà nínú ìjàngbara yìí ó ti tó ọdún ó ti tójọ́ mẹ́ta understand but gẹ́gẹ́ bí ìwòye pẹ̀lú bí nǹkan ṣe rí yìí àti pé ìyà tó ti jẹ gbogbo ọmọ káàárọ̀ oòjíire sẹ́yìn àwọn ọmọ káàárọ̀ oòjíire gbogbo wa ń wò bí kíní yìí kó jẹ́ lọ́la kí ni ìtẹ̀lẹ̀ kan lẹ́ni bá rí sọ sí gẹ́gẹ́ bí títí ní o tètè fi yá tí a fi tètè gba òmìnira ilẹ̀ náà oòjíire. alright ṣe rí ohun tá à ń sọ yìí ó máa yá kò ní pẹ́ but a máa ṣe kí ni o sùúrù torí ọ̀rọ̀ ti pé ẹ̀sọ̀ ní ejò ló fi ń gun àgbọn a mọ̀ páwọn tí wọ́n kó wa nígbèkùn wọn ò ní fẹ́ fi wá lẹ̀ let me take you back to history in 1800 Ajayi Crowther àti Aba Macaulay they fought for what we call end of colonialism and slavery in Africa ìjà ilẹ̀ àwọn ìjà tó ní wọ́n káwọn náà lẹ́rú lọ nígbà táwọn dé ní wọ́n ẹ̀ láìsí àwọn ọba wa ìgbà yẹn Sẹ́ríkì Abbas of Ogun State tó wà nídìí tó bá dé dìrò kó ẹ̀ mẹ́sàtò ẹ̀ níbẹ̀ òun ni slave village ní Badagry òun ló ń tẹrú mbẹ̀ ara àwọn tí wọ́n kẹrú nìyẹn the first upset building ní Nàìjíríà ó wà ní Badagry ẹgbẹ́ Sẹ́ríkì Abbas ilé ẹ̀ ló wà ẹrú làwọn mọ̀lẹ́bí ẹ̀ ń tà àwọn Aba Macaulay ni wọ́n wá wọ́n ní òwò ẹrú yóò dáa wọ́n fi àjà wọ̀nyí wá ní orúkọ Ọlọ́run Aba Macaulay Ajayi Crowther wọ́n jàjà òmìnira yẹn ìjà òmìnira yẹn wọ́n jà wọ́n stọ́pù
slave merchant, slave trade in 1886. Ní Brussels conference. Ní Brussels conference of 1886 tí wọ́n ti partition Africa to different colony. Nígbà tó di 1900 àwọn Awólọ́wọ̀ Tafawa Balewa, Ahmadu Bello, Nnamdi Azikiwe àwọn jàjà independence of the Nigeria tí wọ́n fún wa ní amalgamation 1940 pé a láti máa ṣèjọba ara wa torí before then wọ́n ti ṣe a lot of fake and fraudulent constitution tó bẹ̀ láti Clifford constitution of 1922 to Richard constitution of 1946 to Memphis constitution of 1951 to Lilly constitution of 1956 kó tó wá di independent constitution of 1960. Ìjà yẹn làwọn Awólọ́wọ̀ jà pé a láti gba òmìnira àwọn náà jẹjà yẹn agbòmìnira yẹn but lẹ́yìn òmìnira yẹn ó wá domi òmìnira fúnlẹ̀ Yorùbá fún Awólọ́wọ̀ àti ilẹ̀ Yorùbá wọ́n wá sọ ọ́ di kí ni o opposition party ìjà yẹn ni wọ́n jà títí. Now it is our own time now àti rí face agitation what we call slave trade independent nation and today now ìtajà fún ni pé independence of Yorùbá nation táàdé máa gba òun ìran tiwa yìí ń jà fún àwọn ọ̀nà méjì ti jà fún kọ̀kọ̀já ìran tiwa táwa níṣẹ́ táà pé 24th century àwa ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá tí àdé máa gbà kò sí tó máa stop wa kábà dáwọ́ dúró torí ìgbà náà àwọn ìbúyẹ̀ náà wọ́n fẹ́ lọ ìgbà tí wọ́n dáwọ́ dúró àrígbà ẹlẹ́ẹ̀kejì independence wọ́n fẹ́ lọ náà nígbà tí wọ́n dáwọ́ dúró wọ́n rí gbà mo fẹ́ rọ èèyàn mi nílé ẹ̀yin náà ẹ má dáwọ́ dúró pásítọ̀ ni ẹ́ àfáà ni ẹ́ babaláwo ni ẹ́ nígbà yẹn ṣe ni support the agitation yìí we are very close to what our promised land and we have gotten there we will get it in Jesus' name thank you. Ẹ ṣeun gan bàbá wa mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ dákun bàbá wa ǹjẹ́ tí a bá fẹ́ gbé yín wá sí orí ètò gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire ǹjẹ́ ó jẹ́ wa bí. Tẹ́ bá pè mí máa jẹ́ in fact a ti lọ ṣe meeting pẹ̀lú Adọ̀kàkàfò that was September last year September 3rd last year after that September 15 or 16 làwọn sọ̀dọ̀ bàbá wa ṣe Sunday Igboho ní Soka táwọn ṣe meeting so we have been moving from one place to another even personally I wrote to Alake that we go to Akoma meeting with him kò họ́nù ẹ̀ I wrote to Awùjalẹ̀ wọn họ́nù ẹ̀ I wrote personally to Akadigbodemo wọn họ́nù ẹ̀ torí gbogbo wọn ń dọ́jì invitation wa but tí wọ́n bá pè mí wá sórí ètò Yorùbá I am ready to fight for the liberation of Yorùbá during this generation. Thank you very much. ẹ yàgò ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Bikin Abọ́lárìnwá Olúwayọ̀mí Michael coordinator Ogun State Liberation Vanguard Ogun State chapter. Ẹ dákun ọmọ bíbí ìlú òní. Ọmọ bíbí ìlú Ondo State Ọ̀kàkókó Ọ̀kàkókó government onímí. Ẹ ṣeun. But mo dẹ̀ ń gbé ní Ogun State mo ń gbé ní agbègbè Ọlọ́runlékè ní. Ẹ ṣeun gidi gan bàbá wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun.